Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ wò gist tí mo gbọ́ yìí kò jẹ́ kí inú mi dùn ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́ wọ́n ní wọ́n ti adjourn the case Queen Naomi sí January 13 ní magistrate court torí wọ́n ní wọ́n lọ sí court. Wọ́n ní àwọn àti Alhaji Oriyomi àti gbogbo àwọn tí wọ́n jọ ṣe event children fun fair. Wọ́n ní wọ́n ní wọ́n ti adjourn the case wọn lọ sí high court. Ẹ ṣe gbọ́ wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá wọn náà lọ sí Agodi ní Ìbàdàn lórí ọ̀rọ̀ Queen Naomi àti Alhaji Hamzat Oriyomi. Ọ̀rọ̀ case Queen Naomi wípé nǹkan tí wọ́n ní láti ṣe. Nǹkan tí ò yé mi òun ni wípé báwo ni ẹ ṣe máa ní pé torí mo gbọ́ lẹ́nu lọ́ọ̀yà wọ́n record lọ́ọ̀yà wọn. Wọ́n ní lọ́ọ̀yà ní magistrate court ní wọn ò lè gba béèlì Queen Naomi. Ìyẹn ló kọ mí lóminú. Irú ìjọba wo là ń ní Nàìjíríà bí irú law wo là ń rán ní Nàìjíríà yìí? Criminal kan ni Queen Naomi, why tẹ́ máa detain wọn síbẹ̀? Wọ́n ní ìgbà tí judge ní wọn ò lè gba béèlì wọn, ìtorí ẹ̀ ni wọ́n fi detain wọn síbẹ̀. Wípé wọ́n wá gbabẹ̀ lọ sí high court. Mi ò gbọ́rú nǹkan báyìí rí o, ẹ̀yin èèyàn lé, because this is wrong. Èyí yìí kò tiẹ̀ bójú mu rárá ni. Wọ́n ní inú Queen Naomi ò dùn. Wọ́n ní Queen Naomi ń sọ fún bàbá wẹ̀rẹ̀ ńlá pé kábíyèsí ní láti yọ̀ǹda wọn. Wípé nítorí ọ̀rọ̀ tí wọ́n ní àǹtí wa lọ kọ sí orí social media lórí olórí àná. Wọ́n ní ọ̀rọ̀ yẹn wọ́n ní ó dá wàhálà sílẹ̀ láàrin bàbá kábíyèsí, màmá Queen wa àti ẹ̀gbọ́n uncle Queen Naomi. Wọ́n ló dá wàhálà sílẹ̀. Wípé kí ló dé tí wọ́n máa refer sí Queen Naomi as olórí àná. Nǹkan tá a gbọ́ ni wọ́n ní Queen Naomi dẹ̀ sọ fún kábíyèsí pé ọmọ 35 wọ́n ti kú. Wípé inú Queen Naomi ò dùn rárá pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀. Wípé ó bá wọn nínú jẹ́ gan. Pé kí kábíyèsí yọ̀ǹda wọn. Wípé nítorí ọ̀rọ̀ palace bàbá wẹ̀rẹ̀ ńlá kì í ṣe ṣeré mọ́. Wípé ogun gidi ni. Ẹ̀yin èèyàn lé, ìgbà tí mo gbọ́ gist inú mi ò dùn rárá. Nínú ọdún tuntun wọ́n sọ ẹni ẹlẹ́ni lórúkọ tí ò ṣe tiẹ̀. Nínú ọdún tuntun Ọlọ́run má jẹ́ ká ṣe oore ṣe o. Ṣé èèyàn tún máa ń ṣe event kó tún di wàhálà ni? Ẹ̀yin ará ilé. Ṣé èèyàn tún ń ṣe children event kó tún di wàhálà ni? Wọ́n ní kábíyèsí wọ́n ní kí Queen Naomi ní sùúrù. Pé gbogbo nǹkan láyé ó gba sùúrù. Lóòótọ́ gbogbo nǹkan láyé gba sùúrù o, ṣùgbọ́n àwọn nǹkan míì wà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kíyèsára. Nítorí ogun èyí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ààfin bàbá wẹ̀rẹ̀ ńlá yìí kì í ṣe nǹkan tó yẹ pé ó jẹ́ ojú lásán o. Kì í ṣe ojú lásán rárá. Àfi kí Ọlọ́run Elédùmarè ọba láàánú kó ṣàánú fún Queen Naomi. Ó yà mí lẹ́nu wípé magistrate court á ní pé èèyàn ò lè lọlé after 24 hours tí wọ́n ti charge ẹ̀ sí court. Mi ò gbọ́rú ẹ̀ rí o. Ọ̀rọ̀ yìí ẹ máa bá mi gbàdúrà fún Queen Naomi o. Wọ́n ní kábíyèsí lọ láti lọ béèrè lórí ọ̀rọ̀ ibi tí wọ́n bá ẹjọ́ dé. Wọ́n ní wọ́n dẹ̀ sọ pé wọ́n adjourn ẹjọ́ sí January 13. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní January 13 náà máa lọ sí high court. Tẹ́ bá lọ ka paper bíi gist tí mo kọ́ ṣe lálàkọ̀kan, ó wà lórí gbogbo àwọn newspaper, Nigeria newspaper, Punch, gbogbo àwọn newspaper yẹn gbogbo ẹ̀ ló wà. Kì í ṣe nǹkan tó mú inú mi dùn rárá. Wọ́n ní ọ̀rọ̀ àwọn ọmọ tó kù yìí wọ́n ló ba
Queen Naomi lọ́kàn jẹ́, wọ́n ló bá wọn lọ́kàn jẹ́. Mi ì fẹ́ post gist ní èní ọdún, ṣùgbọ́n mi ì ní choice, mo ní láti fún yín ní update ni mo fi post ẹ̀. Torí kì í ṣe nǹkan tó yẹ pé ó múnú èèyàn dùn. Ó yẹ ká máa wish ara wa happy Christmas ni. Ọ̀rọ̀ Queen Naomi ó bá mi lọ́kàn jẹ́ díẹ̀. Ọ̀rọ̀ wọn bá mi lọ́kàn jẹ́ díẹ̀. Bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n wà láyé, wọ́n wà láàyè. Gbogbo àwọn jàǹdùkú tó ń wá wọn kiri, wọn ò rí wọn. Ọlọ́run á túbọ̀ máa dá ẹ̀mí wọn sí. Ọlọ́run á dẹ̀ dúró tí gbogbo àwọn fámílì tó ń lùsọ ọmọ wọn o. Ọlọ́run á rán wọn lẹ́kún o. Àní rírú àjálù yìí mọ́ ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, mo wish yín ní Merry Christmas o. Ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe o. Ọdún ìdùnnú, ọdún àlàáfíà ló máa jẹ́ fún wa o. Lágbára Ọlọ́run, èmi àti yín a jọ máa wọ inú ọdún tuntun 2025 ní àṣẹ Ọlọ́run. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa nílẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ẹ máa bá mi gbàdúrà fún Queen Naomi o. Kí Ọlọ́run kí ó wà pẹ̀lú wọn o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o, ẹ kú ọdún. Abáwaláyé, abáwaláyé ara o, ẹ ṣé.